Adéyẹmí mo ní bá mi olóyè Sunday Igboho sọ fún mi rí pé wọ́n ti fa àwọn jẹ jagun àwọn ìjọ kan ti fi wọ́n jẹ jagun of Yorùbá land ilẹ̀ tíjọ́ ní kí ló dé tẹ̀yìn stamp ẹ̀ kọ́ máa jẹ jagun of Yorùbá land bàbá ní. bẹ́ẹ̀ bá gbàgbé oríṣiríṣi nǹkan ní lọ ní dúníyàn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ káàkiri àgbáńlá ayé eléyìí tí mo fẹ́ pẹ̀kẹ́lù tí mo fẹ́ kájọ sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ní ti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gbòòṣà Àdìsá ọmọ aládìkún ta ní òkè ọbí mi. now oríṣiríṣi ìròyìn ní bẹ́ẹ̀ta ń gbé kábíyèsí His Imperial Majesty ọba Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì Ọ̀jájá tó fìdí ọlọ̀tẹ̀ jálẹ̀ wípé bàbá fẹ́ fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho jẹ ààrẹ akọni Oòduà àgbáyé mọ̀ wá ní bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí ìka tọ́tọ́ símú la fi romú ẹni tó kúnjú òṣùwọ̀n là á gbé síbẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó gbangba sùn lọ́yẹ́ ó kájú ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. bákan náà ni mo bá fídíò kan pàdé nígbàtí Alhaji Akéwùgbà Gold tó ṣàbẹ̀wò sílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níbi tó ti sọ nípa ìṣẹ̀lẹ̀ tí ó fẹ́ ṣẹlẹ̀ kó tó di pé àwọn jàǹdùkú ọlọ́pàá wọn wọlé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ tí wọ́n dẹ́mi àwọn èèyàn légbodò tí wọ́n má àwọn èèyàn nígbèkùn lọ Àbújá. kí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ò ní wípé bàbá mi Àtàndá alówó lòdù bí ìyèrè ọmọ àjòwú yọkọ lẹ́nu abíkun tọ̀ọ̀tọ̀ lẹ́yìn His Imperial Majesty ọba Lámídì Adéyẹmọ ẹlẹ́ẹ̀kẹta Ọláìwọlá kọ́lọ́hún ọba ọdẹlẹ̀ fẹ́ẹ̀yàn rẹ̀ pé bàbá ti fẹ́ fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho joyè kọ́lọ́jọ́ tó dé kódà lẹ́tà ti ṣe tán ìjọ tí wọ́n mọ̀ sọ pé wọ́n fẹ́ mú lẹ́tà lọ sílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òun náà ni àwọn tó wá ṣèkọlù ni wọ́n ṣèkọlù ẹni tí ó parọ́ ní pẹ́lẹ́rì òun bẹ lọ́rùn according to àfáà Akéwùgbà Gold Sheikh Akéwùgbà Gold òun náà ló wà in between ọba Adéyẹmí àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó ní alàgàtà tí ń bẹ láàrin wọn òun náà làbá mọ̀ pé ní alárinà gbé èèyàn náà ni máa ń fìyàn lọ́yàn kí wọ́n tó fìyàn joyè ọba tó fẹ́ fi ọ́ joyè lè má rí ọ ó lè má rí iṣẹ́ rẹ o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe lórí social media àwọn kábíyèsí wọ̀nyí kì í wò ó ìwọ ọ̀dẹ̀ ní lọ́kàn wípé at least ọyẹ kan bá ọmọ rí wọ́n bí sì ju gbogbo nǹkan wọ̀nyẹn lọ àwọn tí wàá ń rí ní ọmọ pé ọmọ yìí tọ́ sóyè kábíyèsí ẹja fún lóyè iṣẹ́ báyìí ní í ṣe so àkójọpọ̀ èèyàn ìní máa ń bí oyè irrespective bí ti wá wù kó jẹ́ kálá láàfin ti fi Ìgbòho joyè ńgbà náà ni ìbádùn ohun tí kálukú wọn fẹ́ náà ni báwo ni Ìgbòho ṣe láǹfààní àti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú olóyè Gani Adams. mo rí àpilẹ̀kọ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣe mọ̀ wípé kálukú fẹ́ recognition lórí ìtàkùn ayélujára ntí wọ́n bá sì wò páwọn èèyàn máa wò controversies tẹ́ lè tètè dá sí tẹ́ respond sí ni wọ́n gbé jáde fún ẹ all well and good níbi tí wọ́n ti gbé picture Ìgbòho àti olóyè Gani Adams ẹgbẹ́ ara wọn ń pé inú àwọn akọni méjì yìí ta ni ó dáa jù ta ló lágbára jù gbogbo àwọn nǹkan yẹn nonsense ni that is not what we need. What we need is why a situation whereby one can complement another. Torí pé ibi tẹ́nìkan rí kan dé ńlẹ́ lòmíì ti bẹ̀rẹ̀ sí ní rí nǹkan. Olóyè Ìbà Gani Adams ẹ kàn ń dá Gani Abíọ́dún Ìgè Àdùbí lẹ́bi lọ́pọ̀lọpọ̀ gbà. Ọgbọ́n ìmọ̀ àti òye rẹ̀ kò sí fọwọ́ rọ́dà sẹ́yìn. Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Ọgbọ́n ìmọ̀ àti òye Ìbà Gani Adams kò sí fọwọ́ rọ́dà sẹ́yìn. When you close to him, you know how intelligent he is. Very, very intelligent individual. But ìkánjú wa wọ́n jiyàn gbé Kwara wọ́n ṣe kíní kan ṣé kò yẹ kí Gani Adams ó ti lọ bẹ̀ irọ́ o
Gani Adams mẹ̀tó sì mọ̀fin ọmọ ibi tágbára ó ń mọ ọmọ wípé ayé ti kú láyé ibi tí Aláàfin ti máa ń sígun fáàrẹ ọ̀nà kakanfò báláàfin bá lóun fẹ́ sígun fáàrẹ ọ̀nà kakanfò nísìn àtàrẹ ọ̀nà kakanfò àtàláàfin ní ọjọ́ sẹ̀wọ̀n o kọ́lọ́mọjà rí o because ẹnìkankan ò lè sígun fẹ́ nìkankan nísìn ntí Ṣèyí Mákindé ọ̀kọ́kọ́ béèrè ni wípé sóun ò sí ní state ni Ṣèyí Mákindé ní gba security vote ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ security gómìnà lọ́kàn so gbogbo eléyìí ni Ìbà Gani Adams mọ̀ kí Ìbà Gani Adams ó tó gbé gbèsè kan kì í ṣe kábíyèsí kan ló máa instruct ẹ̀ àwọn governor ni wọ́n foríkorí fi kùn lóko wọ́n dẹ̀ organize ẹ̀ legally yóò ní legal backup ńgbà tán fẹ́ dá Àmọ̀tẹ́kùn kalẹ̀ ó ní legal backup so n ta lè promote náà sẹ́ni pé ókè o báwo ni Ìgbòho àti olóyè Gani Adams ó ṣe jọ ṣiṣẹ́ papọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé maybe 4 or 5 years ago èmi Àkàndọ̀rọ̀ Awíkóńkó sọ wípé ó difficult fáwọn méjèèjì láti jọ ṣiṣẹ́ papọ̀ kò convenient rárá they have different philosophy of life and style of working wọn kò bára mu ṣé gbàgbé Ìbà Gani Adams ní on ground soldiers tó pọ̀ in the persons of OPC wá káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire tí wọ́n nígbàgbọ́ nínú Gani Adams tán tẹ̀lé Gani Adams ó ti ní wọn grand already tí wọ́n dẹ̀ ń ṣe meeting here and there tí wọ́n dẹ̀ wà proud láti pera wọn bẹ́ẹ̀ so olóyè Sunday Adéyẹmọ Ìgbòho is a one man mopo wọ́n ṣe kíni one man mopo I know him very very well so mo dẹ̀ study ẹ̀gbọ́n mi dáadáa mo mọ báwo ni ẹ̀gbọ́n mi ṣe rí ìtara àìfẹ́yànjẹ ìní máa ń push olóyè Sunday Adéyẹmọ Ìgbòho he has a very very clean heart ó fẹ́ràn ọmọlàkejì ó dẹ̀ máa ń tètè finú tán yàn torí ẹ̀ lọ́jẹ́ kan máa dá lọ́pọ̀lọpọ̀ gbà torí Ìgbòho ọ̀mẹ́ni tá a súnmọ́ tá a lé sá àwọn kan disguise wà ń gbà yẹn wọ́n ní wọ́n dà wọ́n lẹ̀ lẹ́nu iṣẹ́ sọ́jà ìgbà tí mo rí wọn lọ́dọ̀ Ìgbòho mo rò pé ọ̀dàlẹ̀ làwọn ilé ó padà dalẹ̀ wọ́n sì padà dalẹ̀ náà but once tí Ìgbòho ti sọ pé tó ti gbọ́ pé wọ́n yàn wọ́n jẹ nítorí pé wọ́n ń tẹ̀lé ìran Yorùbá àbí wọ́n fẹ́ kí ìran Yorùbá kó ní ọwọ́ àwọn darandaran ni wọ́n ṣe dà wọ́n lẹ̀ lẹ́nu iṣẹ́ Ìgbòho ti rí wọn gẹ́gẹ́ bí ẹni tó máa gbèjà so bí Ọlọ́run ṣe dá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho nìyẹn now ẹ wá ń sọ̀rọ̀ nípa pé wọ́n ò fi Ìgbòho joyè wọ́n ò fi Ìgbòho joyè ẹ jẹ́ á gbọ́ lẹ́nu ok ẹ jẹ́ á kọ́kọ́ ka ti ilé ìtọ́ jáde wípé bàbá wa ò ní fẹ́ fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho joyè àbí wọn ò fi joyè and I will give you the authenticity ṣé lóòótọ́ ni ṣé rọ́ ni ìgbà wo ni ó wáyé bò ni ó ṣe wáyé lágbára Ọlọ́run ṣùgbọ́n ẹ jẹ́ á kọ́kọ́ kaná ká tó wá lọ gbọ́ ọ̀rọ̀ ti àfáà Sheikh Akeugba Gold Ọọ̀ni to install Sunday Igboho as Ààrẹ Akọni Oòduà worldwide. The Ọọ̀ni of Ife, His Imperial Majesty Ọba Adéyẹyè Ernest Ògúnwùsì Ọ̀jájá II is set to install Yoruba activist Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, as the Ààrẹ Akọni Oòduà worldwide, a reverse chieftaincy title within the Yoruba traditional institution, according to a tweet shared by Africanism Culture Imakun, currently making the rounds on X. The Imperial Majesty decision represents a profound royal endorsement of Sunday Igboho, recognizing his role, influence, and sacrifices in the cause of advocating for the Yoruba people and the preservation of their ancestral heritage. The tweet further claimed that the title, which translates to brave warrior, is being conferred in recognition of Igboho's courage, selflessness, and unwavering commitment to Yoruba unity, security, and cultural dignity, elevating its recognition to a global level with the addition of Oòduà worldwide. And I quote, "A significant and resonant moment is unfolding within the cultural and political landscape of the Yoruba nation, in a move that speaks to profound recognition and royal endorsement. His Imperial Majesty the Ọọ̀ni of Ife, Ọọ̀ni Adéyẹyè Ernest Ògúnwùsì Ọ̀jájá II,
is set to bestow a weighty chieftaincy title upon one of the most iconic and contentious figures of recent times, Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho. He will be installed by the referred title of Ààrẹ Akọni Oòduà worldwide. This decision is far from a routine honor. It is deliberate and powerful affirmation from the foremost Yoruba throne. The title itself, Akọni, translates to a brave warrior or a valiant one, a designation steeped in history and respect. By appending Oòduà worldwide, the Ooni elevates this recognition to a global scale, acknowledging Igboho's influence far beyond Nigeria's borders. The justification from the palace is clear and compelling. I quote, it cites Igboho's courage, sacrifice, and unwavering dedication to the Yoruba people. It recognizes him as a selfless defender of ancestral heritage, a strong voice that emerged during times of widespread fear and uncertainty concerning security and cultural preservation. Bí ròyìn ṣe gbé jáde nu, then inú ìwé ìròyìn tèmi ti rí òun náà ni Ọ̀yọ́ Affairs. Ẹ jẹ́ á kọ́kọ́ clear ti Akeugba Gold náà. Bàbá Aláàfin Adéyẹmí, ọlọ́pàá mi yọ́nú sábọ̀. Wọ́n pè yín nígbà kan. Èmi àti Engineer Ibrahim, wọ́n ní ká jíṣẹ́ fún yín kẹ́ yọjú sábọ̀. Ẹ̀sìn mítìnì àkọ́kọ́, ẹ̀sìn mítìnì ẹ̀kejì, ẹ̀sìn mítìnì àkọ́kọ́ nínú ààfin, ẹ̀sìn ẹ̀kejì ní àdúgbò bọ́rọ́bọ́rọ́, ẹ̀tún sí ẹlẹ́ẹ̀kẹta mẹ́ta tèmi mọ̀ nù, ẹ̀tún sí àìmọye tẹ́yìn méjèèjì òde mọ̀ wọn. Mẹ́ta tèmi mọ̀ nìyẹn, ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀. Bàbá wa pè mí, bàbá ní ọmọ mi Sunday Igboho á fún lóyè of Yorùbá land. Níjọ́ náà lọ́rùn, bàbá wa ní oyè wo láre fún làwọn bá fi gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ipò tí wọ́n bá wà wọ́n wo àwọn tí wọ́n ti lò kọjá bò ní wọ́n ṣe lò. Mo wá sọ fún bàbá wa Adéyẹmí, mo ní bá mi olóyè Sunday Igboho sọ fún mi rí pé wọ́n ti fa àwọn jẹ jagun, àwọn ìjọ kan ti fi wọ́n jẹ jagun of Yorùbá land ilẹ̀ ti jọ ní. Kí ló dé tẹ̀yìn stamp ẹ̀ kọ́ máa jẹ jagun of Yorùbá land? Bàbá ní ọ̀rọ̀ ló sọ yìí o, àmọ́ màá ronú sí fún ti méjì. Ọ̀yọ́ kì í joyè tẹ́nìkan bá ti jẹ. Àwọn ìlú kan bẹ tí wọ́n ń jẹ jagun. Ìkejì, àwọn ìdílé kan bẹ lọ́yọ̀ọ́ tí wọ́n ń jẹ jagun. Wọ́n ní tí ọba bá ti ń lọ jẹ oyè tọ́ba ẹgbẹ́ rẹ̀ kan ti jẹ rí, ọ̀fẹ́ wọra ilẹ̀ ni o. Wọ́n ní àní ìlú bárùn Ìgbòho pọ̀ lọ́wọ́ mi kọjá. Mo nígbàgbọ́ pé gbọ́ nǹkan tí ó sọ. Bàbá làwọn fẹ́ folóyè Sunday Adéyẹmọ Ìgbòho joyè. Orúkọ oyè táwọn fẹ́ fi jẹ làwọn ò tí ì mọ̀. Ṣé kí wá láwọn gbà wọ́n níyànjú pé Ìgbòho sọ lójú àwọn rí pé àwọn ìjọ kan fáwọn jẹ jagun of Yorùbá land. Ìjọ ni wọ́n o. Kí ló dé tí bàbá ò endorse ẹ̀? Bàbá wa ní Ọ̀yọ́ kì í joyè tẹ́nìkan ti jẹ rí. Torí bọ́ láwọn ìlú tí máa ń joyè ọ̀hún. Àti pàápàá ó láwọn agboolé tí ń joyè yẹn nílùú Ọ̀yọ́. Well, àkíyèsí mi kékeré ń bẹ̀ hàn. Ó ní pé àwọn ọmọ Ọ̀yọ́ náà ti sọ̀rọ̀ yìí rí. Pé Agbákin kẹ́nẹ́ kan Báṣọ̀run Ọ̀yọ́ nìkan ni wọ́n ti ń jẹ́. I was like, so ìlú mi ò gbọ́dọ̀ jẹ́ Báṣọ̀run mọ́, ìlú mi ò gbọ́dọ̀ jẹ́ Agbákin mọ́, Ọ̀yọ́ nìkan ló gbọ́dọ̀ jẹ́. Kí ló dé tí Ọ̀yọ́ ń gbé eégún táwọn ìlú mi ń gbé? Kí ló dé tí wọn ò dá mọ̀ bó ti wọn lára kí wọ́n má jẹ́ ọ̀rá gọ̀? Kí ló dé tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìlú mi ń ṣe náà lọ́yọ́ náà ń ṣe? Ẹ má jà máa karama àwọn nǹkan kan. Nta rí ń bí la mú lọ bí, nta mú lọ tá rí ń bí la mú lọ bí. Lórúkọ àwọn oyè ibi tán ti ń jẹ́ ibi tá ti ń bọ̀ náà ládàálẹ̀ ibi tá wà. Jagun Ọ̀yọ́ ọ̀pápọ̀ mọ́ ti Ìbàdàn, jagun Ìbàdàn ọ̀pápọ̀ mọ́ t'Ògbómọ̀ṣọ́, t'Ògbómọ̀ṣọ́ ọ̀pápọ̀ mọ́ t'Abẹ́òkúta. Kò túmọ̀ sí pé torí pé wọ́n jẹ jagun lọ́yọ̀ọ́ nìsín wọn gbọ́dọ̀ jẹ jagun Ilé-Ifẹ̀ mọ́. Oyè àjẹwọ̀ oyè àjẹgún ni, ó láwọn tí wọ́n fi ń jẹ ni, ó láwọn tán fi ń jẹ jagun, ó láwọn tán fi ń jàgbá Akin, ó láwọn tán fi ń jaṣípọ̀, ó láwọn tán fi ń jọ̀tún, ó láwọn tán fi ń jẹ Lúkòsì. Oríṣiríṣi oyè ńlọ papọ̀ láwọn ìlú sílùú. Ìyẹn ò túmọ̀ sí pé ìlú kan ò gbọ́dọ̀ jẹ́. And again,
jagun Ọ̀yọ́ yàtọ̀ sí jagun ilẹ̀ Yorùbá land. Jagun Ọ̀yọ́ oyè àjẹwọ̀ oyè agboolé ni ló máa jẹ́. Jagun of Yorùbá land oyè ìdálọ́lá lásán ni. akáfọ́ lóye tí wọ́n mọ̀ drag fún mi níjọ́ bẹ́ẹ̀ ni nígbà tí ibi ìjọ karùn-ún bàbá rẹ́kọ̀dù wọn máa bọ̀ wá bá mi mo dọ́dọ̀ wọn bá mi kílẹ̀ lérò ìkàṣe wọ́n ní mo ronú oyè kan ẹnìkan péré lọ́jọ́ oyè yẹn rí lọ́yọ̀ọ́ lé wọ́n dárúkọ ẹni náà ẹni lọ́kọ́kọ́ wà lọ́dọ̀ wọn tó ti pè mí lójú ọ̀nà pé bàbá rẹ̀ dẹ̀ nǹkan wọn kódà ẹ̀ ń gbé ọ̀fọ̀ níbi sẹ́ ń dárúkọ oyè yẹn nígbà èmi náà débẹ̀ lóòótọ́ bàbá bá ní ààfún ní jagun tàbí lóògùn akérèfìjà lọ ní abá gbẹ́sẹ̀ káwókè ó gbé lẹ́ba ní bá gbé orí kì í jagun akérèfìjà lọ ó tó ìṣẹ́jú márùn tí wọ́n wí tẹ̀léra wọn ní kí ló fi ṣeré ẹnìkan ìwojú ẹ̀ àwọn jagunjagun ayé ni wọ́n jẹ́ àfi jẹ́ kóhun àtẹni mo fi jẹ́ Kakanfò ká lè jọ fọwọ́sowọ́pọ̀ lórílẹ̀ Yorùbá. That is it. ìyẹn ni oníjà kan méjèèjì ọjà o torí nígbà míì àbúrò lè burú jẹgbẹ lọ àwọn tá a bá jọ gbọ́ sí àwọn àlejò àwọn méjèèjì àbáwá ní tọ́ba di lọ́la yọjú sí mi á tẹ̀lé tààrí mo dọ́dọ̀ bàbá ńjọ́ kejì wọ́n ní bàbá sọ lọ́rẹ́ rà. Now ó tọ̀rọ̀ ni bàbá Aláàfin sọ àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí nǹkan tèmi náà sọ fáwọn méjèèjì láti jọ iṣẹ́ papọ̀ ńlá lè jọ oko ọ̀nà tá a lè mọ sán nìyẹn pé lọ́pọ̀ ọgbà àbúrò lè burú ju ẹ̀gbọ́n lọ a ti rí nínú Ṣàngó àti Dàda ò lè jà ó lábúrò tó gbójú ẹ má wàá gbàgbé o tàbí bẹ́ẹ̀ bá gbàgbé karan yín létí àbí tó bá jẹ́ pọ̀ ọmọ jẹ́ sípò nínú àwọn tí ń wò wá káwé kájí wọn bó nínú oorun pé Ìbà Gani Adams ti burú bí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho rí tàbí burú ju Sunday Ìgbòho lọ rí ẹni tó bá fèsì federal government akẹni Gani Adams ti fèsì federal government rèé pẹ̀lú ẹgbẹ́ OPC tó kó jọ ọgbọ́n tí mo máa ń sọ ńgbà náà ni pé à ń ṣeré ikú fọ́bajó ńgbà tá a bá ń ṣe inú gbẹndú sáà mobile police pé kán yìnbọn sí a ṣé èsì pa à ń ṣeré ikú fọ́bajó nù láyé ìgbà tá à ń sọ OPC so kí wàá ló jẹ́ kí Gani Adams ó gentle òun náà ni arrest tíjọba bá grip ẹlẹ́ẹ̀kan gbogbo egun ẹ̀ tó le kankankan yóò rọ̀ kò sẹ́ni tó le tíjọba mú tí ò padà rọ̀ bó o bá le tíjọba mú ọ tó o tún padà le àjẹpẹ́ wọn lọ padà ti parí ayé ẹ kò jù bẹ́ẹ̀ lọ because mímú tán bá ti mú ọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó ọ̀kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ tó ọ̀mọ̀ tẹ́lẹ̀ òye tí ò yé ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò ti yé ọ tọ̀dọ̀ wọn wá ó ti mọ báńdìrì ibi tá a sọ̀rọ̀ dé ibi tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ dé ibi tá a hùwà dé ibi tá a gbọ́dọ̀ hùwà dé ní tá a gbọ́dọ̀ ṣe ní tá a gbọ́dọ̀ ṣe ní tó lè mú yàn pẹ́ lẹ́wọ̀n ní tó lè mú kéèyàn ó gbégbé ayé ìrọ̀rùn kálukú ó túùsì kan bẹ̀. gbogbo alágbọ́ngbà tán arrest Gani Adams ń gbà yẹn federal government ń jubilate ni so somebody like that ní section tiẹ̀ ní generation tiẹ̀ ní period tiẹ̀ ní time tiẹ̀ ó ti pay dues ẹ̀ ngbà tán fi Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ń gbà yẹn ní tí mo máa ń sọ fáwọn èèyàn tó bá fẹ́ gbé mi ni pé ó ti pay dues ẹ̀ Gani Adams is a warrior bóyá akórè rẹ o bóyá afẹ́rẹ́ rẹ o ẹni ìtàn tó bá wù kí kálukú sọ nípa rẹ̀ èmi can tell you categorically pé Gani Adams ti pay dues ẹ̀ likewise olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti pay dues ẹ̀ anybody tó bá fi joyè nísìn ẹni oyè tó bá fi jẹ nísìn àjẹmọ́nú ni torí pé àgbàtà lọ́kàn ó lẹ́ni tó ń bá ń lé ńgbà tá a nílò èèyàn Sunday Ìgbòho lọ bá ń lé Sunday Ìgbòho lọ jáde sí wa Sunday Ìgbòho lọ respond sí wa so that is the reason why tó fi tọ́ sí oyè ìdálọ́lá bóyá látọ̀yọ́ bóyá láti Ifẹ̀ bóyá láti anywhere so ẹ jẹ́ kí n kàn play eléyìí díẹ̀ kákan gbọ́ nǹkan tó kí n kàn fi establish àwọn nǹkan kan then kí n wá fò síbi nǹkan tí mo fẹ́ sọ gangan nípa ti Ọọ̀ni tilé Ifẹ̀ pápápá. níbo tíjọ́ kẹta mo tún yọjú bẹ́ẹ̀ níbo tíjọ́ kẹni wọ́n bá pè mí wọ́n ní mo ti ní kan tẹ lẹ́tà yẹn èmi ti sọ fún lóye lẹ́ni tí ó tẹ lẹ́tà bàbá tó sílé wọ́n ní bàbá náà ló ránṣẹ́ irú àgbákò kínní níbo tíjọ́ karùn-ún mo tún débẹ̀ ẹni tí ó tẹ lẹ́tà ti dé wọ́n ti tẹ negative ẹ̀ bàbá wá fún mi mo kà mo ní ó ti dára wọn lọ́ọ́ wù nílé sùn lórí ẹ̀kọ́ ṣàdúrà ìbá àfààní ọ̀ kọ̀ wá padà mú wá fún mi torí tí ó ṣe kí gbogbo ilẹ̀ Yorùbá lélẹ̀ mú padà wá fún mi ní ìfẹ́ kó wọn àti Kakanfò ọjà wọn jọ mọ ìtajọ mọ sábà ẹ̀kọ́
kẹ́kọ̀ọ́ mọ́ sábàjá ọ̀fẹ́ lèmi bá mú kọ́pì lẹ́tà yẹn ètò lọ́lé nígbà tó dára ọjọ́ kejì èmi ò tí ì gbọ́ wípé wọ́n ṣáìkì inú lẹ́tà wa yìí bàbá kan pè mí ní níbi aago 5 ìwọ lọ wá máa mú lẹ́tà kọ́pì tí mo fún yẹn máa mú bọ̀ bàbá mi dọ́dọ̀ wọn bàbá ní sọ́gbọ́n tó ṣẹlẹ̀ báàmì mo ṣẹ̀ṣẹ̀ ń jí náà ní ìjọ kankan wọ́n ti ṣáìkì lé ọ̀rẹ́ mú lẹ́tà yẹn wá àmọ̀ sí lọ́jọ́ iwájú mọ́jì mú kó wa pọ̀ mọ́jà jọba àlọ́ lárí bí bàbá ṣe padà lọ mọ́ wa lọ́wọ́ nìyẹn. That is experience. Bàbá ní kí wọ́n dá lẹ́tà padà pé káwọn má jẹ́ kí wọ́n mú àwọn ọmọ ìjà ìjọba ló ń bá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho jàǹgbà yẹn báwọn bá wá involve yóò dàbí ẹni pa àwọn lọ́wọ́ ń bẹ̀ ẹni tí ó sì bá wọn parí ìjà kí bá wọn bẹ̀rẹ̀ so ìtọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ nù. Now that is ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oyè ìyẹn túmọ̀ sí pé bàbá wa láàfin àná fẹ́ folóyè Sunday Adéyẹmọ Ìgbòho jẹ jagun. Now to the best of my understanding níwọ̀n bá àgbà tó jẹ́ wípé ìjọba ń tẹ̀ síwájú ni ipò ọba ń tẹ̀ síwájú ni nbí táláàfin àná gbede láláàfin òní ti bẹ̀rẹ̀ èmi ìbá recommend fáláàfin òní ọba Òwò Adé oyè tí aláàfin àná nílẹ̀ fọlóyè Sunday Adéyẹmọ Ìgbòho this is the right time láti fọlóyè Sunday Adéyẹmọ Ìgbòho jẹ́ kábíyèsí o ọlọ́run ràn yín lọ́wọ́ o àtó control yín o but gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn ni o pé ibi táláàfin àná gbede ẹ lè yọrí ẹ̀ ìyẹn máa jẹ́ another thing láti fi máa ṣèrántí yín. God bless you. Now Akeugba Gold wá advice Ìgbòho òun náà wà very very crucial ṣùgbọ́n kó tó di pé mo play advice yẹn kí n tó finalize ọ̀rọ̀ mi ká tó wá sọ̀rọ̀ nípa oyè ti jagun Ilé Ifẹ̀. Alhaji Akeugba Gold Ìgbòho olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní àmọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ yẹn lè má reflect lé lórí but I will surely do because blood is always thicker than water. Majority àwọn alátẹ̀lé ntí wọ́n jẹ ntí wọ́n fara gbá ntí wọ́n fọwọ́ kọ́ ni wọ́n ń lé káàkiri òótọ́ ọ̀rọ̀ ilé ìbílẹ̀ wọn ò ní lè sọ àwa tá a sọ rèé. ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. àti gòkè ẹ̀dá láyé òkun fún wàhálà ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. Now ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ yìí ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan ọ̀gbọ́ Yorùbá ni wọ́n ní ọ̀kẹ́rẹ́ tí ó gungi ọ̀gẹ̀dẹ̀ èékánná ẹ̀ gbọ́dọ̀ mú ṣáṣá. ẹni tí yóò ṣe àṣeyọrí nínú ìrìn àjò ayé ó gbọ́dọ̀ jẹni tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ dáadáa tó lákìkanjú tó látẹnumọ́ tó látẹpámọ́ tó látẹramọ́ tó látẹraṣe ẹni tí ọ̀ká rẹ̀ ẹni tó yẹ pé wájú ní wò kọ̀ wẹ̀yìn nínú òjò nínú òrùn kó ṣubú kó fẹsẹ̀ kọ kó tẹjúmọ́ wájú náà ni wọ́n ní ojú tí ò rí pípọ́n iná tí ò rí rẹ̀rẹ̀ òrùn kò lè rí yindeyinde bí idẹ àwọn náà wọ́n wá ní kí wúràwò tó dán ó ti lànà kọjá kò sẹ́ni tí ó gbàgbéga tí ò ní sí promotional course kò sí ẹni tí ó gbàgbéga lẹ́nu iṣẹ́ tí ò ní ṣe promotional exam ntí wọ́n ń pè ní ìdánwò láti kú òní pele kan bọ́ sí pele kan ni tọmọ primary 6 bá ṣe common entrance láti promote kú òní primary school sí secondary school ni tọmọ GSS 3 bá ṣe GSS 3 exam GSS 3 WAEC láti promote kú òní junior bọ́ sí senior secondary ni bọ́mọ SS3 bá wá ṣe WAEC tó ṣe NECO tó ṣe JAMB láti promote kúrò níbi tó wà ń bọ́ science institution ni ọmọ SS3 tí ò ṣe WAEC tí ò ṣe NECO tí ò ṣe any West Africa examination tàbí general national examination kò lè kúrò níbi tó wà ń bọ́ sí another level of life ẹ̀ tó kàwé tó ló ń fẹ́ ṣe masters yóò ṣe master course ó fẹ́ gba PhD ó ṣe PhD course láàyè ọ̀tọ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti ṣe ẹ̀sáàmù tiẹ̀ ó ti wá pass nínú ẹ̀sáàmù ẹ̀
ìnìpọ̀ fẹ́ kú lórílẹ̀‐èdè yìí wọ́n mú lórílẹ̀‐èdè Kútọ́nù wọ́n fi sínú àtìmọ́lé fún dídí ọdún kan lẹ́yìn ẹ̀ ó jáde kó tó di pọ́ jáde ìyá tó bí sáyé ti jáde láyé exam ẹ̀ tọ̀fù gan majority wa ni ò ní fẹ́ gbàdúrà rẹ̀ ṣùgbọ́n pò tí Sunday Igboho wà lẹ́ẹ̀mọ́ lé òkìkí tó ní lẹ́ẹ̀mọ́ lé orí ọ̀fẹ́ tó ní lẹ́ẹ̀mọ́ lé meanwhile olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gangan fúnra lára ẹ̀ dáa ṣe ti wá rí n tí mo sọ fún Ìgbòho ń jọ́ kínní àná bọ̀dá ẹ jẹ́ ká ṣe díẹ̀ tí wọ́n bá arrest mi ìwọ níbi tó lè tẹ́ bọ́tìn sí tí wọ́n fi release mi tí wọ́n bá arrest wọ àwọ̀ lágbára kankan tá a fẹ́ sà ju pé kákan máa pariwo lórí social media lọ a sì kékeré apariwo ayányányán ọ̀ǹtí táwọn àgbààgbà tó bá wa dá sí ló tó níyànjú now kò sẹ́ni tó lè ṣìpẹ̀ ààrẹ ẹnìkan ni ó ṣìpẹ̀ fún ọ gbà tán arrest mi ń jò ní Ìgbòho pè wọ́n ya àbúrò mi ni ẹ bá ń filẹ̀ kí ni tẹ́ fẹ́ gbà that is him so now ẹnìkan náà wá ṣìpẹ̀ àwọn èèyàn kan náà wá jókòó wípé ọmọ wa ẹ gbọ́dọ̀ ní freedom wọ́n jà fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ìgbòho has paid his dues ẹni tí ó wàá jẹ nǹkan ojú ẹ̀ ó rí nǹkan ojú Ìgbòho nítòkù tí ọmọ rí náà ni kọ́ máa rówó kọ́ máa rọ́mọ kọ́ máa rá ìkú tí ṣe baálé ọ̀rọ̀ kọ́ máa rí ìgbéga lórí ìgbéga kí iṣẹ́ rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní gbèrú sí i kí gbogbo nǹkan ẹ̀ tó ti lọ kọ́ padà wá ní ìlọ́pọ̀ àìmọye kọ́ lọ́n bá ń dákò lọ rẹ̀ padà nítòkù tí Ìgbòho ọmọ rí nìsín nù. àwọn míì ò ní tí ń dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá sí tí a bá ti fẹ́ nìkan lóye kan ẹ mọ́tò bá wọn fà á. nígbà tí wọ́n ń fa oyè kan lẹ́nu jọ́ mẹ́ta ká ní mo wà ń pòsíṣàn tó lè sọ̀rọ̀ ń gbà yẹn ni wọ́n máa ń joyè kan lọ́yọ̀ọ́ tó yẹ ká fẹ́ ní tí wọ́n fún ẹni tó bá jẹ́ àkọ́bí ọba ni wọ́n máa ń fún àmọ́ kò sáré mọ́mọ́ nígbà tí ò sáré mọ́mọ́ ẹ pé nìkan ní ààrẹ máa fi Yorùbá láti rà ìbá níyì jù yẹn lọ ẹ wá wò tóbi ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta olóyè Ìgbòho ọba tó níyì ò ní fi yín sílẹ̀ ọ̀rọ̀ yín wá gbà ọ̀gbọ́n báyìí ẹ ti dé fún àgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ léegun àgbà jù ọmọ aráyé àwọn tìyàn tìkùtì bọ́rọ̀ bá yíwọ́ tán ọlọ́ọ̀nì kan ló kù téèyàn ò yí ètò kan tí Yorùbá gbọ́dọ̀ kọ́kọ́ jà fún sí step by step ní regional government kún ó tiẹ̀ kọ́kọ́ jẹ́ Yorùbá kọ́kọ́ dájú náà ẹ dáhùn ọ̀hún náà dájú regional government nígbà tá a bá ti ní regional government eléyìí tá a lé yẹn yóò easy. Now, this is where I can be proud of myself. Tèmi gangan lè gbéra mi ní akẹ́ ọmọ Oòduà. Kennedy, n tí mo preach ń jò ní tí gbogbo wọn fi ń ṣépè fún mi tán fi ń pè mí lọ́dà lélẹ́lẹ́. Nígbà tí mo ní Yorùbá nation ò lè possible this time around. Mo ní ẹjá béèrè fún restructuring. Kí wọ́n dájọba padà sí ẹlẹ́kùnjẹkùn. Ká máa lo effort wa láti béèrè fún regional government. Same thing. Ńlá kí ó gba góòdì ń sọ pé ká tó débi tá à ń lọ tí mo sọ language tí mo lò ń gbà yẹn nìyẹn pé ká tó débi tá à ń lọ àkọ́kọ́ débi kan náà ẹjẹ́ àkọ́kọ́ débi tá a fẹ́ déhùn ká tó máa lọ bí tá à ń lọ. Tá a bá gba regional government a gbọ́dọ̀ practice ẹ̀ ó tiẹ̀ kéré tán for more than 30 years ká tó lè sọ pé a fẹ́ dá dúró ẹjẹ́ àkọ́kọ́ wò bá a ṣe lè sustain ẹ̀. So Yorùbá nation Oòduà nation a station on its own secession kì í yá bẹ́ẹ̀ yẹn o bí bẹ́ẹ̀ kọ́ bọ́n bá fún wa ní Oòduà nation nísìnyí á para wa tán láàrin oṣù kan kò jù bẹ́ẹ̀ lọ so n tí mò ń béèrè fúngbà náà tí gbogbo yín wọ́n ń ta gbogbo àwọn èèyàn àwọn aláìmọ̀ kan ń kéyín lé mi pè mí lọ́dàlẹ̀ ẹlòmíì tó ń bá mi sọ̀rọ̀ nísìnyí pé if you cannot promote Yorùbá nation please leave them I will be like òpònú ni ọ ní ṣé wò ní làákàyè ni majority wọn dẹ̀ ni wọ́n dàgbà wọ́n ti lé 50 wọ́n ti lé 60 wọ́n ti lé 70 still iye wọn ò sí. àwọn tó yẹ kó máa advice wa kó máa sọ pé ká tẹ̀ díẹ̀díẹ̀ àwọn gan ni wọ́n tó ń fún ẹ̀lì ẹ̀ ìyẹn oko tó ti dí tí ò sọ́jú ọ̀nà ń bẹ̀ náà ní ká máa ro well. tá a bá padà sí ètò ìjọba tó yìnbó ń lò láyé ìjọ regional government ìran Yorùbá ó lè pàṣẹ pé ní state báyìí o àfẹ́kẹ́yìn èèyàn wọ bíbá ẹni hàn bí London ṣe rí yẹn wọ́n lo regional bẹ̀ ní UK ó gbọ́dọ̀ ti torí fún ní visa UK lọ́wọ́ tó wá bí league pé ọ̀kẹ́lẹ̀ wọ Ireland ẹni hàn kò possible kódà bẹ́ẹ̀ yẹn ọba wọ Scotland kò pọ̀ òkàlẹ̀ wọ straight òfin wà ìlú kọ̀ọ̀kan dá dúró ni. Now pápápá lórí ọ̀rọ̀ ilé yìí òun náà ni pé
Sheikh Akeugba Gold ó advice olóyè Sunday Igboho. Another advice náà ni wípé gbogbo ẹni tí Igboho bá ti rí ní Igboho máa ń like. Tínú bá ń bí Igboho máa bínú fùfùfùfù ó dẹ̀ ti tán náà nìyẹn, reality nìyẹn. Nígbà tí nǹkan pè mí àti olóyè Sunday Adéyẹmọ Igboho pọ̀ between Friday and Monday inú Igboho ti rọ̀. Àwọn ọlọ́pàá tó ń wo pé sá lo oògùn fúnra wa gan ni. Nígbà tó bá wọn sọ̀rọ̀ pé àbúrò mi ni òun ló fààyè gbàlà pèsè tó fi wó sáàrin wa. Àwọn ọlọ́pàá was like ṣe é fògùn bára yín sọ̀rọ̀ ni. Àrùn dẹ̀ ti tán jọ́ náà ló dẹ̀ ti tán náà nu. So bínú Igboho ṣe rí ni Igboho ṣe ń hùwà, bínú Igboho ṣe rí ni Igboho ṣe ń ṣe nǹkan. Tínú ẹ tó bá ti bínú sí ọ ó ti tán. Ó ti tán pátápátá ni kò sẹ́kù sọ́kàn ẹ̀ ní tó fi ń mókè níbi gbogbo nǹkan, tó fi ń excel níbi gbogbo nǹkan. Táwọn yóò fi máa wò ó pé ìgbésí ayé àwọn yẹ kó dáa ju tiẹ̀ lọ tí Igboho fi ń lọ sókè tí ò fi wálẹ̀. So olóyè Sunday Adéyẹmọ Igboho now nípa ti pé Ọọ̀ni fẹ́ fi Igboho joyè, mo láǹfààní àti sọ fún ọ pé baba ńlá rọ ni o. Gbogbo àwọn tó gbé ìròyìn yẹn fake ìròyìn ni wọ́n gbé. Ilé Ifẹ̀ ò sọ nǹkan kan nípa pé wọ́n fi Igboho joyè kankan, Ọọ̀ni ọ̀dẹ̀ gbégbèsè kankan, Ọọ̀ni ọ̀dẹ̀ sọ nǹkan kan. Me telling you categorically. But unfortunately ìròyìn yẹn Ọ̀yọ́ Affairs ni mo ti rí. Mi ò mọ̀ pé irú Ọ̀yọ́ Affairs náà lè gbérù ìròyìn bẹ́ẹ̀. Ìròyìn tẹ́yìn ò fìdí ẹ̀ múlẹ̀. Orí Facebook ló ti pọ̀, àwọn èèyàn ti gbé, wọ́n share ẹ̀. Now tẹ bá rí tí mo kà jáde yẹn yín gan kọ̀ọ̀kan wá jókòó wò pé so àwọn èèyàn lè jókòó láti kúùkù nǹkan. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn láti kúùkù fake history lórí ìran Káàárọ̀ Oòjíire. Toríṣiríṣi àwọn èèyàn ń gbé káàkiri tán ń pè ní authentic lónìí. Fiction. Mo sọ kinní kan fún yín, mo ní tó bá mọ àwọn èèyàn tí wọ́n lè create story tẹ́ẹ̀dẹ̀ wò nínú TV téèyàn ó sì máa sunkún, téèyàn ó sì máa gbé bí kò mọ̀ tàn mọ́ tẹ́ẹ̀ tó máa ṣépè fáwọn tí ń ṣe nǹkan tán hà tínú ẹ̀. Èso lórí burúkú ni ẹ ti gbàgbé pé story wọn mọ̀ kọ́ ọrọ̀ ajé tí wọ́n máa ń ṣe, wọ́n máa ń hà tí fíìmù lásán mọ̀ ni. Àwọn tán ṣépè fúnra wọn tán lura wọn ní ìsìn tán bá tún parí fíìmù tí kámẹ́rà bá ti kó lójú wọn, wọ́n ó tún dì mọ́ra wọn, ó tún kí sí ara wọn. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná làwọn èèyàn kan wà tó jẹ́ pé fake news làwọn èèyàn máa ń cook. Àwọn kan lè ṣe in favour of olóyè Sunday Adéyẹmọ Igboho. No, you can't push what is not. Èèyàn kì í drag nǹkan tí ò tinú tàbí tọkàn wá. Ọọ̀ni tí Ilé Ifẹ̀ lè folóyè Sunday Adéyẹmọ Igboho joyè. Ẹjọ́ wá lọ́tọ̀ kan bàbá. As at now kò sí nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀, kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀. Èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ni mo sọ pẹ̀lú gbogbo ẹnu pé Ọọ̀ni ò ní lọ́kàn o. For now tó ní bá ní lọ́kàn Ọọ̀ni ò tí ì bẹ́ẹ̀ nìkan kan sọ, kò tí ì sí gbèsè kankan bẹ́ẹ̀, Ọọ̀ni ò tí ì sọ nǹkan kan pa ẹ̀, kábíyèsí Ọọ̀ni ò tí ì sọ nǹkan kan pa ẹ̀. Ilé Ifẹ̀ ò sì mọ nǹkan kan nípa rẹ̀. So like I said earlier pé bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé kí wọ́n gbìyànjú láti fi olóyè Sunday Adéyẹmọ Igboho jẹ oyè tí bàbá wa Aláàfin àná ò tí ì fi wọ́n jẹ, wọ́n fẹ́ fi wọ́n jẹ tí wọn ò ráàyè fi wọ́n jẹ tán fi lọ. Then ìgbésẹ̀ tó bá kù, àwọn ìlú tó bá kù tán fẹ́ fi oyè dá olóyè Sunday Adéyẹmọ Igboho lọ́lá, they will do so. So gbogbo àwọn tó ń gbé fake news kan wà very very careful. Irọ́ lè sáré fógún ọdún kọ́ mọ́ mi ẹ̀lẹ́. Lóòótọ́ làwọn èèyàn ó wo nǹkan tẹ́ ẹ ṣe, lóòótọ́ làwọn èèyàn ó discuss nǹkan tẹ́ ẹ ṣe lórí social media. Ẹ lè máa fi wá followers, ẹ lè máa fi wá kinní. Well, that is your own cup of tea. Torí káwo lè deny ntọ́ bá jẹ́ fake ńlá wa ṣe wà. Ntọ́ bá jẹ́ reality, bó bá jẹ́ pé reality ni bí mo ṣe ká náà ní sọ pé lóòótọ́ ni. Bàbá wa Ọọ̀ni Ọ̀jájá the second wọ́n fẹ́ folóyè Sunday Adéyẹmọ Igboho jẹ́ ààrẹ akọni Oòduà. Okay, Ọ̀yọ́ náà ti fẹ́ fi wọ́n jẹ jagun of Yorùbá land. Ààrẹ akọni Oòduà worldwide. Kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ nílé Ifẹ̀. For now mi wàá mọ̀ lọ́jọ́ iwájú o. God bless you.